mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Ìjìyà TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ máa kú ojúmọ́ àkó ojúmọ́ àkó ojúmọ́ mọ́. Òní tí ń ṣe ọjọ́ ajé Monday tó gbẹ̀yìn nínú oṣù keje ọdún 2024. Bí ìgbà téèyàn bá bẹ̀rẹ̀ ìrìnàjò tó jẹ́ bí ìrìnàjò oní ìṣísẹ̀ bíi 100 ẹgbẹ̀rún, téèyàn wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣísẹ̀ àkọ́kọ́, ó máa dàbẹ́ ní pé ibi téèyàn ń lọ ó sì jìn. Nígbà bí èèyàn bá mú bí 500 ẹgbẹ̀rún nínú rẹ̀, lèèyàn máa mọ̀ pé bóyá èèyàn ti ń wọ ìdajì rẹ̀ lóní wẹ́rẹ́wẹ́rẹ́ dé wẹ́rẹ́. Òun náà ni a ti ń mú ọdún yìí làámùjẹ náà nù. Oṣù keje náà ló tún ti kó gbà rẹ̀ tó ti ń gbìyànjú àti kó wọlé lóko bí ọjọ́ méjì tá a fi lo oṣù yìí já lágbára sí Èdùmàrè. Ọjọ́ méjì àti bíi wákàtí mélòó tó kù kóṣù yìí ó parí, kò ní gbèmí àti ẹ̀yin lọ, kò ní dìwà mẹ́rù láṣẹ l'Èdùmàrè. Bá sì ti ń gbìyànjú láti máa wọnú oṣù tó kàn yẹn tí ń ṣe oṣù kẹjọ, oṣù August. Àwọn gbé lẹ́yìn oṣù August yìí òun náà ní oṣù bàbàbà. Ìgbà ọlá wọnú ọdún 2024 náà tó ti di wípé oṣù yìí ọdún yìí náà ló ti ń kó gbá rẹ̀, ló ti ń kó wọlé. Elédùmarè tó jẹ́ ká wọnú ọdún yìí pẹ̀lú ayọ̀ àtàláfíà, àníjáde ń bẹ̀ pẹ̀lú ẹkún, pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìdùnnú náà ni a fi lọ́dún ìjà láṣẹ Elédùmarè. Àtúnkì yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV, níbi tí a ti gbé dábẹ́ ọdún tá à ń rọ̀ bí òwe, níbi tí a ti máa ń fún yín láwọn òjọ̀kan èrè, níbi tí àwọn kan gbédé dúró sí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo àwọn ẹ̀ka tí ó bá kàn tí a sì máa ń mú wá fún yín kí ẹ̀yin ará alẹ́ náà kẹlẹ̀ máa náfààní láti lè máa mọ bí gbogbo nǹkan bó ṣe ń lọ sí. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ òkèèrè, ìyẹn lókè òkun, tàbí àwọn tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kan tí wọ́n jẹ́ olólùfẹ́ wa nínú àsìkò ìrọ̀rùn yín ní ibi ìjókòó yín báyìí tẹ́ ẹ wà náà la máa gbé ìròyìn wá fún yín. Kíkí kẹ́yìn mọ́ wò wá, kẹ́sì máa bá wa pín, kẹ́ share, kẹjẹ́ kó délé kó dóko fún àwọn ènìyàn náà kí wọ́n lè náǹfààní láti máa wò wá níbi gbogbo tí wọ́n ti náǹfààní àti wò wá. Níbi ó ní ọ̀rọ̀ gbédé dúró sí lórí ọ̀rọ̀ wípé wọn yóò ṣe ìwọ́de, wọn ò ní ṣe ìwọ́de lórí orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ẹ̀ lẹ́gbọ́ láàárọ̀ òní. Kí ni èròǹgbà ààrẹ lórí eléyìí náà? Ẹ gbọ́ láàárọ̀ òní yìí. Gbogbo ẹ̀ náà láti kó wá nínú àwọn rèé, láti kó wá láàárọ̀ òní nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ́ tèmi lẹ́kọ̀ọ́ orúkọ bàbá mi. Olómi agbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ará kíni mímọ̀ tó méje mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sinmi. Ìṣọ̀lá olómi ọgbọ́n yíyẹn náà lélẹ́yìí láṣẹ Elédùmarè. Ayọ̀ àtàláfíà ni gbogbo wa fi ń ríra wa, a ní padà sọkún mọ́ra wa láṣẹ Elédùmarè. Èyí náà la fi ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ètò yìí láàárọ̀ níyì. Ṣáájú ẹjẹ́ ìkọ̀kọ̀ máa fún yín ní àwọn kókó tó sí ọ nínú ìròyìn, nítorí pé ẹ mọ̀ wípé ìyẹn ni abala àkọ́kọ́ nínú ètò wa ètò yìí láàárọ̀ níyì. Nígbà tá a bá fún yín ní kókó tó jáde nínú ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa yìí tán náà la máa wá níṣù lórí pápá níbi tí ẹ ti lọ máa gbọ́ròyìn nípa ti eré ìdárayá. Lẹ́yìn tẹ́ bá gbọ́ròyìn nípa ti eré ìdárayá tán náà la máa padà wá máa wọ inú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ ní òwúrọ̀ níyìí. Ṣáájú ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní àwọn kókó inú ìròyìn ẹ nínú ìwé ìròyìn Daily Trust. Òun ni ìwé ìròyìn yìí máa gbé jáde. Gómìnà ìpínlẹ̀ Kaduna ó ti ń wá àwọn tí wọ́n jẹ́ olóṣèlú
ní apá àríwá ilẹ̀ wa nígbà tá a wí tẹ́ ẹ náà gbọ́ tá a fọ̀fọ̀fọ̀ tẹ́ ẹ náà gbà ní ìsìnjẹ́ náà ti wá ń rí o wípé àwọn amòkòṣèkà inú yín ló wà ó ti ń wọ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ní apá àríwá ilẹ̀ wa wípé àwọn gangan o ni wọ́n ń dá rògbòdìyàn sílẹ̀ ní apá àríwá ilẹ̀ wa ìyẹn àwọn gangan ni wọ́n ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí ìwé ìròyìn Daily Trust ló gbé jáde ní àárọ̀ òní nígbà tí gómìnà Kaduna tí ó sọ eléyìí lórí ọ̀rọ̀ ìwọ́de ó pẹ́ tí kábíyèsí ọba aládé yìí tó máa ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn kábíyèsí ọba Dèjì tìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ó máa ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o wípé ẹjá mú sùúrù o fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká sì ti gi àtọ̀bẹ́ ká tì í gún ìwọ́de eléyìí tá náà fẹ́ ṣe yìí káàtì gún náà o ìwé ìròyìn Daily Post oníkẹ̀jẹ́ kájọ mú láàárọ̀ òní yìí ẹ mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà wọn ní lájú wọn lẹ́kítà lògó máa kó wọ́ àwọn èèyàn fẹ́ ṣe ìwọ́de lórí pé ebi ń pa àwọn aráàlú síbẹ̀síbẹ̀ òjọba orílẹ̀-èdè Nàìjíríà ń bẹ̀ wọ́n pé kí wọ́n má ṣe ìwọ́de o bó ṣe ń bẹ̀ wọ́n yìí náà ni wọ́n tún gbé ìgbésẹ̀ lórí rẹ̀ bó ti tó àti bó ti yẹ wọ́n mà ti ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa kó gbẹrùkù sókè sí wọ́n ti jọ tọwọ́ bọ̀ ìwé o ìpè ọ̀nà tá a fi gbé gbà tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà tí yóò fi máa tẹ̀síwájú sí nínú ìwé ìròyìn The Sun òun náà la fi gbélé jáde kí ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó tún lè balẹ̀ báyìí nínú ìwé ìròyìn Vanguard àwọn ẹgbẹ́ kan wọ́n ti dá padà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó lè sọ wípé káwọn ènìyàn máa ṣe ìwọ́de nítorí wípé ẹ̀tọ́ wọn ni o gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ẹgbẹ́ wo ni wọ́n ń sọ eléyìí bí àwọn kan bí wọ́n ṣe ń takò wípé ká má ṣe ìwọ́de làwọn ẹgbẹ́ kan ni wọ́n lọ bu pẹtiró sí ó dá o ìwé ìròyìn Vanguard ẹkùnrin ẹgbọ́n làbárí ọ̀rọ̀ láàárọ̀ òní yìí nínú ìwé ìròyìn Vanguard náà bákan náà gómìnà ìpínlẹ̀ Benue gómìnà Yasit Alia eléyìí náà máa tún sọ kò mọ́ òkun ọ̀rọ̀ jáde ó ní àwọn olóṣèlú tí ń bẹ nílùú Àbújá wípé àwọn gangan báyìí ni wọ́n ń rú àwọn agbésùmọ̀mí tí wọ́n da ìpínlẹ̀ Benue láàmú ni wọ́n rú wọn lágbára báwo nìyẹn tó fi wá ṣe wá jẹ́ báyìí gómìnà Alia ọ̀hún ni wọ́n sọ eléyìí nínú ìwé ìròyìn Vanguard ẹ má jẹ́ ń bòfo lọ lé olóòrò ìjò nígbà bá ti wọnú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ òní yìí ojú tèmi gan rí tó láàárọ̀ yìí kí n tó débi iṣẹ́ wọ́n mà ti ń ta pẹtiró jálá epo pẹtiró kan ní 1,300 naira ẹgbẹ̀rún kan lé ní 300 naira 1,300 naira bí ọ̀wọ́n gbogbo epo bó ṣe káàkiri ìlú Àbújá Èkó àti ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn Punch ẹ gbọ́ nínú ìyẹn náà àwọn àjọ tó ń wo ojú ọjọ́ ni wọ́n ti ní ká máa palẹ̀ mọ́ sílẹ̀ o fún àròdá òjò ńlá àti àrá ńlá tí yóò máa sán láàrin èní yìí sí ọjọ́rú Wednesday lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ká máa palẹ̀ mọ́lẹ̀ o wípé ààrẹ ó sàn òjò rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìwé ìròyìn Punch ni ìyẹn ti gbé jáde ẹni tó ti fìgbà kan jẹ́ alága fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Kristẹni lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna èèyàn Ayab òun náà ló máa ti rọ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà máa sọ nípa tiwọn wípé ẹ má já ṣe ìwọ́de àwífúnni kó tó dání àgbàjà káàdì ní ariwo ogun lẹ́lòmíì mọ̀ pa ẹni ó bá borí ogun ní ìròyìn ogun o ìwé ìròyìn The Nation ló gbé yẹn jáde ní àárọ̀ òní yìí gbogbo ó dínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nígbà tí a bá padà dé látòrí pápá tá a máa fi ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn láàárọ̀ yìí ṣùgbọ́n kó tó di pa bọ́ọ̀nù ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn
ẹ jẹ́ nìṣó lórí pápá níbi tí ẹ ti máa gbọ́rọ̀ nípa ti eré ìdárayá àlọ́káwọ̀ náà. Àsìkò yìí kò ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa níkànnì amóhùnmáwòrán BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn òde òdùn bí àdúdé bí èmi ti ń ṣe ọjọ́ ajé àfi ilé gbogbo wa ṣe gbogbo láṣọba mi aláwòrán bí ẹ ti mọ̀ pé tá a bá ti dé abala yìí àlóhùn méjì ju ká mú ìròyìn eré ìdárayá wa fún yín gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ojú ni mí omi kì í ṣàmọ̀ fólúkọ́ àfihàn tèmi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí má mú kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí ẹbí náà kọ́ Ọlọ́run bọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ ojúkan bí a bá ṣe múlẹ̀ bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín òun ní kẹ́yìn láǹfààní láti kọ sílẹ̀ láti gbàdé ẹ̀ka ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV ó yá ẹ ti mọ̀ bá a ti ń ṣe ẹsẹ̀ kòkó láti máa gbé lọ sí ilẹ̀ òkèrè ohun ìyàlẹ́nu ló jẹ́ fún wa lánàá ó dùn wá jọjọ látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà obìnrin Super Falcons bí a tún ṣe pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain pẹ̀lú bá a ṣe jà pitapita tó láti rí pé ààrẹ ọwọ́ mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ṣùgbọ́n lánàá òde yìí Alex Putellas agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona òun ló gba góòlù yẹn wọlé nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó kù ìṣẹ́jú bíi mélòó kan kó tẹnubọ epo ẹni tí wọ́n ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Randy Wardrum ló ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó bó tilẹ̀ jẹ́ pé a pàdánù lánàá ẹ jẹ́ kí n sọ ìdí pàtàkì tá a fi pàdánù a kò ṣe ojúṣe wa dáadáa lórí pápá nípa bí ó ṣe yẹ ká máa mú àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain àti wípé àwọn àǹfààní bíi mẹ́rin ta dín láti fi gbá góòlù wọlé lánàá yẹn a sọ gbogbo ẹnu èyí tó jẹ́ pé a fi ń kábàámọ̀ lásìkò yìí tó bá jẹ́ wípé a ṣe àmúlò àwọn àǹfààní yẹn dáadáa ni ẹ̀yìn nǹkan tá à ń wí kọ́lá máa wí ní ìsìn àbá ti máa gbàlù ká máa jó wípé àtẹ̀rí nǹkan mú bọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná Randy Wardrum ó sọ̀rọ̀ ó ṣàlàyé òní bó tilẹ̀ jẹ́ pé àwọn pàdánù sọ̀rọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain síbẹ̀síbẹ̀ òun sì mọ iye àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ó yá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tún lọ sọ́dọ̀ ẹnìkan tí kò bá wọn lọ Ashley Proctor òun ni ó ti ń sọ di mímọ̀ pé ẹ wò ó bó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà obìnrin yẹn Super Falcons wọ́n pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lánàá síbẹ̀síbẹ̀ mo sì mọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n kájú òṣùwọ̀n tẹ́ bá rí wọ́n ṣe di ọwọ́ ìyẹn mú wọ́n ṣe dáadáa ó sì dáhùn lójú pé lótìtọ́ àti lódodo àwọn máa ṣe jù bẹ́ẹ̀ lọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn bí ẹ kò bá gbàgbé pé Ashley Proctor yìí òun kò láǹfààní láti tẹ̀lé ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons lọ látàrí ìfarapa èyí tí ó ní tí ò jẹ́ kí ó tẹ̀lé wọn lọ sí orílẹ̀-èdè France lásìkò yìí òun ló ti wá fi sórí ẹ̀rọ ayélujára afẹ́yẹ̀fò Twitter x-ray wípé òun gbé tán fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons òun ò sì kábàámọ̀ pé òun wò wọ́n gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù tó kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀ Spain lánàá ní báyìí ó wá sọ di mímọ̀ pé àfojúsùn òun ni pé kí wọ́n rí ọwọ́ mú nígbà tí wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Japan lọ́jọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí tí a bá jáwé olúborí a pèrè gèdè gẹ́gẹ́ bí best loser tá a bá sì jáwé olúborí ẹ wò ó ilé kòkó ní tágbé ni ọmọ àfọ̀rọ̀ wá ṣe o ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tún lọ sọ́dọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ìròyìn lèyí ó ti ṣe bẹ́ẹ̀ ó bani lọ́kàn jẹ́ púpọ̀ látàrí bí ikọ̀ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ṣíṣe àyẹ̀wò fún àwọn eléré ìdárayá níbi ìdíje Olympic Games èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹni tí ń ṣe àbẹ̀ṣọ́kù bí òjò obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Cynthia Ogunṣemilóore òun ni wọ́n ti gbé igi dínà rẹ̀ wípé kò ní láǹfààní láti kópa níbi ìdíje Olympic Games kí ló dé wọn nígbà tí wọ́n máa ṣe àyẹ̀wò fún wọn rí pé ó gbé oògùn olóró oògùn líle ó ti gbé lura eléyìí ló jẹ́ kí wọ́n sọ di mímọ̀ pé kò ní láǹfààní láti
tẹ̀síwájú mọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n fi dá padà sílé pé ó yẹ kó ṣe bẹ́ẹ̀ ó yẹ kó kópa níbi ìdíje náà ní gangan tí ń ṣe ọjọ́ ajé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò náà fún lánàá wọ́n rí pé ó ti gbé nǹkan bí egbògi olóró ó ti gbèrúlà èyí tí ó sì ṣe bẹ́ẹ̀ tó tàpá sí ìdíje Olympic Games wò bí ó ṣe rí gangan ni mo sọ fún yín yẹn ẹ jẹ́ ká lọ síbi àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré ìyẹn long tennis jẹ́jẹ́ mọ̀ pé Rafael Nadal àti Novak Djokovic ni wọn yóò máa ṣe bẹ́ẹ̀ máa kojú ara wọn báyìí níbi ìdíje Olympic Games ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré àwọn obìnrin. Rafael Nadal ni ó ti ń dábìí ẹ̀dùn rọ̀ bí òwe bọ̀ lẹ́yìn tí ó jáwé olúborí ní àná òde yìí ni wọ́n fi fìdí rẹ̀ múlẹ̀ pé òun àti Novak Djokovic wọ́n máa kojú ara wọn òun gangan ẹni tí ń ṣe Rafael Nadal ó jáwé olúborí pẹ̀lú àmì ayò 6-1 4-6 6-4 ló fi jáwé olúborí lánàá eléyìí ló jẹ́ kó tẹ̀síwájú ìyẹn tí Novak Djokovic òun náà ṣe bẹ́ẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ní àná nígbà tí òun náà ṣe bẹ́ẹ̀ ó pèlékédé sí ìpele tí ó kàn. Rafael Nadal òun àti Carlos Alcaraz ni wọ́n ṣe dáadáa lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé eléyìí ló jẹ́ kí wọ́n sọ di mímọ̀ pé wọ́n máa lọ kojú Novak Djokovic àti ẹgbẹ́ rẹ̀ níbi ìdíje Olympic Games ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi ọjà káràkátà àwọn agbábọ́ọ̀lù kan tí ń ṣe agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè France àti agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid àti Manchester United Raphael Varane òun ni ó ti sọ di mímọ̀ báyìí ní pé ó ti ní ìdí pàtàkì tí òun ṣe darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Cesc Fabregas nínú ikọ̀ agbábọ́ọ̀lù Como ní orílẹ̀-èdè Italy ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Raphael Varane yìí òun ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lọ́jọ́ àìkú Sunday wípé ẹ̀yin èèyàn ẹ̀ ń wòye wípé kí ló dé tí mo ṣe lọ darapọ̀ mọ́ Como ikọ̀ agbábọ́ọ̀lù Cesc Fabregas lọ́wọ́ yìí ó sọ di mímọ̀ wípé ẹ wò ó lẹ́yìn tí mo kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United pẹ̀lú àdéhùn ọ̀fẹ́ ìdí tí mo fi lọ darapọ̀ mọ́ Cesc Fabregas ni pé mo fẹ́ fi ìrírí mi àti àwọn ohun tí mo ti ń gbé bọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mú ìdàgbàsókè bá ikọ̀ agbábọ́ọ̀lù Como gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wà nínú ìdíje Italian Serie A lórílẹ̀‐èdè Italy ó ní nígbà yìí òun ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú Cesc Fabregas òun sì ti mọ àwọn nǹkan tó là kalẹ̀ fún òun gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Como nítorí náà ni òun ṣe yànnàná àwọn ọ̀rọ̀ tóun tan ìmọ́lẹ̀ sí pé ẹ má yiri ẹ̀ wo ìdí pàtàkì rèé tí mo ṣe lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Como tí Cesc Fabregas jẹ́ akọ́nìmọ̀gbá wọn lọ́wọ́ yìí ó yá ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ dìgí ẹrántí ẹ̀ aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tẹ́lẹ̀ rí ọmọ orílẹ̀-èdè Spain òun ni ìlọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Girona ní orílẹ̀-èdè Italy ó mà tuntun fi ìdí rẹmi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ìpè ṣáájú yẹ kí aṣọ́lé yìí ó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Girona pẹ̀lú bí ọ̀rọ̀ ti ṣe lọ láàrin òun àti ikọ̀ agbábọ́ọ̀lù náà ẹ má gbàgbé pé àtìgbà tó ti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ló ti ń ṣe bẹ́ẹ̀ ló ti ń rìn gbèrègbèrè kódà ìdárayá tó ń ṣe fúnra lára rẹ̀ àti ìgbáradì ọ̀dọ̀ ara rẹ̀ àpò ara rẹ̀ ní bó ti ń ṣe ṣùgbọ́n ní kòpẹ́kòpẹ́ yìí la gbọ́ pé òun àti ikọ̀ agbábọ́ọ̀lù Girona ni wọ́n ti jọ ń sọ̀rọ̀ pọ̀ láti lọ darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n ní ìgbẹ̀yìn wọ́n ní gbogbo ìsọ̀rọ̀ sí àti ìjíròrò dìgí àti ikọ̀ agbábọ́ọ̀lù náà ó ti fìdí rẹmi àwọn amọ̀bi tó ń lọ báyìí o gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe sọ di mímọ̀ ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi ìdíje Olympic Games ti àwọn agbábọ́ọ̀lù lọ́kùnrin ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè méjì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pèlégedé sí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ ìyẹn quarter final níbi tí ọ̀rọ̀ dédò yìí orílẹ̀-èdè Japan ni wọ́n ti pèlégedé sí ìpele tó kàn nígbà tó ń lọ orílẹ̀-èdè Mali pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo gẹ́gẹ́ bó ti ṣe wáyé lópin ọ̀sẹ̀ orílẹ̀-èdè Japan ni wọ́n léwájú nínú ìsọ̀rí tí wọ́n wà pẹ̀lú àmì 6 níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tí wọ́n ti gbá ó kù ìfẹsẹ̀wọnsẹ̀ kan tí wọ́n máa gbá ṣùgbọ́n èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló jẹ́ kí wọ́n rí ọwọ́ mú lọ sí ìpele tó kàn bákan náà orílẹ̀-èdè Spain àwọn náà wọ́n ti pèlégedé sí ìpele tó kàn lẹ́yìn tí wọ́n jáwé olúborí wọn kọ́kọ́ ná orílẹ̀-èdè Uzbekistan àti orílẹ̀-èdè Dominican Republic wọ́n náà wọ́n ẹni tí ó jẹ́ akọ́nìmọ̀gbá wọn ẹni tó jẹ́ akọ́nìmọ̀gbá wọn náà ni ó sọ eléyìí di mímọ̀ wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ àwọn ti ń gbáradì
fún ìpele tó kàn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Spain ti ṣe gèdè sí ìpele tó kàn. Má gbàgbé ní pé a sì ń retí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ òjọ̀kan ní ìpele tí ó kàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Àwọn agbábọ́ọ̀lù yìí bẹ́ẹ̀ bá rí wọn àwọn orílẹ̀-èdè Spain ti máa rí wọn nọ́mbà 17 nọ́mbà 15 àti bí wọ́n ṣe ń fi ọwọ́ para wọn lórí láti máa yọ̀ mọ́ra wọn pé àwọn náà àwọn ti ṣe bẹ́ẹ̀ àwọn ti pelegede sí ìpele tó kàn níbi ìdíje Olympic Games. Òun náà ni mo ní àǹfààní ìpele quarter final yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún tí a wáyé. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ibi tí ìgbáradì ti ń wáyé nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tá a mọ̀ sí pre-season games. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan wọ́n máa ná ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City bẹ́ẹ̀ náà ni Arsenal àwọn náà jáwé olúborí nígbà tó ná ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lópin ọ̀sẹ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ni wọ́n ṣe gbùdùgbùdù méjì yàyà mẹ́fà láti pé àwọn ná ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City pẹ̀lú àmì ayò 3-2 bó tilẹ̀ jẹ́ pé Erling Haaland ló kọ́kọ́ gbá góòlù wọlé ṣùgbọ́n nígbẹ̀yìn ọmọ agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ló ṣe bẹ́ẹ̀ ló ṣẹ́ wọn léegun ẹ̀yìn pẹ̀lú góòlù méjì tí wọ́n gbá wọlé. Bákan náà nípa ti ọ̀rọ̀ Chelsea ìyà tó ìyà ni Chelsea jẹ lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Celtic pẹ̀lú àmì ayò 4-1 ni wọ́n fi nà ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn wá ṣe méjì lórí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lásìkò yìí. Ẹ wo bó bá ṣe jẹ́ màá fi máa tó yín létí. Oníyan ṣeun lọ́ba ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ yín o àjọṣe wa ò ní bàjẹ́ níbi làwọn rí mọ̀ fún ti abala láti orí pápá BGI TV. Ọdún ní mímì kí n ṣe àìmọ̀fólópọ̀ àfihàn tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí máa mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba kìlú mi ṣe ní gbogbo ètò Ojúmọ́ Aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú lómi ẹ̀gbọ́n ẹ̀ máa yí kúrò. tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ jẹ́ kí n máa kí yín káàbọ̀ láti orí pápá lọ́hùn-ún níbi tí a ti lọ́wọ́ jẹ̀gbádùn ìròyìn eré ìdárayá pẹ̀lú fẹlẹ́ ó jẹ́ kẹ́ ẹ ti mọ̀ wípé abala tó kàn yìí òun náà ni abala tá a ti máa nàyẹ́ lórí àwọn ìròyìn eléyìí tí a ti mú wá fún yín ní tá a ti mú àwọn kókó rẹ̀ wá fún yín ṣáájú ní àárọ̀ níyì ẹ wá wà nǹkan fìdílé kí n máa fi ní àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn òun náà ní àárọ̀ níyì àwọn ẹgbẹ́ béèyàn bá ṣe gun ọ̀pẹ òun náà ni èèyàn ń bá sọ kò sọ́nà Àbújá báyìí lọ́nà ẹni bá fẹ́ gba ọ̀nà Àbújá lọ́nà pẹ́ afẹ́mọ̀ kó má dá lẹ́yìn tàbí kó dá lápá kódà kí kòkò dí gan kó fọ́ tó bá sọ pé ìgbà tóun fi gan ọ̀pẹ òun ò fẹ́ lo ìgbà ọmọ ipò òun fẹ́ fò bọ́lẹ̀ lórí ọ̀pẹ ó kù ara rẹ̀ bí a ṣe fún yín àwọn kókó yẹn náà ni a ṣe máa mú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wá ní àárọ̀ òní gómìnà ìpínlẹ̀ Kaduna ó sọ òkò ọ̀rọ̀ jáde ò bẹ́ẹ̀ sì dé ló ti ń rí wípé àwọn adìyẹ gangan báyìí náà ní ń jẹ̀ fún ara wọn nígbà táwọn ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n ń pariwo wípé àwọn apá àríwá ilẹ̀ wa gangan àwọn gangan náà ní ìdíwọ́ ọ̀rọ̀ ti ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú nítorí pé ẹṣin òkọkú ni wọ́n gómìnà yìí fúnra rẹ̀ òun náà ni ó ti ń wá rí àwọn kọ̀ọ̀kan ohun tí ó ti ń ṣókùnkùn sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ tó ti ń padà wá tàn sí gómìnà Uba Sani òun ló ti sọ pé àwọn aṣáájú ní apá àríwá ilẹ̀ wa ó gọ́gọ́ ni wọ́n bá máa dá ẹ̀bi gbogbo àwọn iṣẹ́ àtòṣì àìṣètò ààbò tó nípọn tó yí èkóró ní apá àríwá ilẹ̀ wa àwọn gọ́gọ́ ni wọ́n bá dá lé lórí o gómìnà Sani yìí òun náà ló sọ pé ààrẹ Muhammadu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jogún bá àwọn nǹkan tí ò dáa lọ́wọ́ ìṣèjọba lẹ́yìn ààrẹ Buhari Muhammadu
nígbà tí wọ́n ṣe ìṣàkóso ọ̀hún bó ti wù wọ́n ní látọwọ́ àwọn apá àríwá ilẹ̀ wa. Ó wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣáájú ní apá àríwá ilẹ̀ wa pé àwọn gangan nítorí ẹni bá mà ti wáyé onúnà gangan báyìí náà ló mọ àti padà rẹ̀ ẹni bá sokùn òun náà ló lè tu ẹ̀yin gangan náà lè wá ìyanjú sí o kẹ́ ẹ lè mọ ibi tẹ́ ẹ ti ń bá fi iná mọ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí kẹ́ ẹ sì bomi àlàáfíà kẹ́ ẹ bù pa iná náà. Ó sọ eléyìí nígbà tí ó ń bá àwọn ọ̀dọ́langba kan tó ń bá wọn sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá yìí nígbà tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ nínú gbọ̀ngàn Yaradua kan tí wọ́n ní ó wà nílùú Kaduna. Gómìnà yìí ló fi ìdùnnú rẹ̀ wọ̀n sí àwọn ọ̀dọ́ yìí tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pinnu wípé àwọn ò ní kópa nínú ìwọ́de eléyìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá ọdún oṣù tí a fẹ́ lọ mú yìí ìpè kódà ni ó tẹ́ àwọn lọ́rùn kí àwọn jókòó sílé ju kí àwọn kó wá sọ wípé àwọn fẹ́ máa ṣe ìwọ́de kan káàkiri tó lè dá àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú tó lè dá lọ. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kódà títí kan àwọn ẹgbẹ́ àríwá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ní apá ìwọ̀ ilẹ̀ wa òun náà ni wọ́n ti ṣetán láti sọ pé àwọn ò ṣe ìwọ́de kankan tó sì ń gbóṣùbà kalẹ̀ fún àwọn ọ̀dọ́ òun náà. Gómìnà yìí náà tún wá sọ pé ẹ wò láti bí ọdún 15 sẹ́yìn òun náà ló jẹ́ pé àwọn olóṣèlú ní apá àríwá ilẹ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn gangan ló jẹ́ ká mú o kí wọ́n sọ wípé bí nǹkan ṣe ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìṣẹ́ ni o òṣì ni o àìníṣẹ́ lọ́wọ́ ni o kódà títí kan ètò ẹ̀kọ́ tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa kájẹ̀ wá sọ títí ètò ààbò tí ò tẹ̀ wá ní ìtumọ̀ rárá ní apá àríwá ilẹ̀ wa àwọn gangan lórísun rẹ̀ náà nítorí pé àwọn ni wọ́n ti ń ṣèjọba yìí bọ̀ ọ̀nà ẹ wò láti ìṣèjọba Yar'Adua pé wọ́n bá ní Goodluck Jonathan ní sẹ́ńbẹ̀ o ẹ wá wo ẹ fìyín ńlẹ̀ ẹ wá wo ìgbà tí ààrẹ Muhammadu Buhari tó ń lo sáà méjì rẹ̀ tó lò ó pé lórí àléfà tó sì jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n wà ní apá àríwá ilẹ̀ wa tí wọ́n jẹ́ olóṣèlú àtàwọn àgbààgbà òun gangan náà ni wọ́n lo ipá wọn àti agbára wọn láti lè máa fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú wọn tí wọ́n fún wọn ní ìfòkúfò bí ìgbà tí èèyàn bá fún gangan kó lè fọhùn kóhùn òun náà ni wọ́n fún wọn ló ti wá ń ṣàkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ nítorí pé àwọn tí wọ́n gbébọn fún lọ́jọ́ kìíní àná tí wọ́n kówó tùlùtùlù tí wọ́n kò lé wọn lọ́wọ́ láti lè lọ́ọ́ máa fi gbowó lọ́wọ́ àwọn ènìyàn kí àwọn náà kọ́ lè máa níwó láti lè fi ṣe ètò òṣèlú òun náà lọ́wọ́ ń dà láfi orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Gómìnà ìpínlẹ̀ Kaduna gómìnà Sani Uba òun náà ni ó nà ká lébùyé tó ti padà wá rí pé lóòótọ́ àti lódodo àwọn láàbí yìí àwọn gangan náà ni wọ́n ń da àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Gómìnà Benue òun náà sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà bá ti débẹ̀ ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn náà nígbà tí a bá débẹ̀ ní àárọ̀ òní yìí. Nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní yìí kábíyèsí ọba aládé kábíyèsí ti sọ̀rọ̀ ó ṣe díẹ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun náà jẹ́ ọ̀kan gbòógì nínú ọba aládé nílẹ̀ Yorùbá ẹ bá wa ń gbọ́ nípa Dèjì tìlú Àkúrẹ́ ọba kan ṣo tó jẹ́ olórí ọba nínú gbogbo ìlú Àkúrẹ́ òun náà nù ọba Dèjì tìlú Àkúrẹ́ kábíyèsí ọba aládélúwà ọba aládé tóyìnbó Ògúnládé òun náà ló máa ti ń gba gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wo ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ mọ́mi sùúrù ẹni ò bá rómi sùúrù kó lọ bomi inú àgè ẹni ò bá rómi inú àgè kó lọ bomi inú agogo ẹni ò bá rómi inú agogo kó lọ bomi inú kòkò Ọbàtálá kó mú kó lè ní sùúrù ni lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé okun kì í wó rúru o káwà rúru àfi ká nírètí o fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó wà lórí àléfà yìí ọba aládèyé tó jẹ́ ẹ̀kan lára àwọn ọba gbòógì òun náà ló ń ṣàlàyé wípé ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ wípé ọdún kan ló sì lò lórí àléfà kò tí ì tó àkókò tá a gbọ́dọ̀ wá sọ pé àwọn afáfi ẹ̀rúnú wọn ṣe àwọn kan tí wọ́n lo ọdún 4 àbọ̀ ọdún 8 lórí àléfà tó sì jẹ́ wípé a ò fẹ́ ẹ̀rúnú wọn nígbà tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí
tó le koko sí i nígbà tí Bọ́lá Ahmed Tinubu tó wá gba ìṣe àkóso àwọn gangan náà làwa fẹ́ fi ẹ̀rù hàn. Òun sọ eléyìí lọ́jọ́ sátidé àbámẹ́ta lẹ́yìn ìgbà tó ní ìpàdé pọ̀ pẹ̀lú kábíyèsí ọba Aláké tó jẹ́ olórí gbogbo ọba nílẹ̀ Ẹ̀gbá pátápátá ìyẹn ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ nílùú Abẹ́òkúta. Ọba Ògúnládé yìí òun náà ni ó ń fi ìgbóyà rẹ̀ hàn àti ìfọkànbalẹ̀ hàn lórí ìṣèjọba tó wà lórí àlééfà ìpè bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bàbá ẹ lè ní sùúrù fún ìṣèjọba yìí kó tó di sáà kejì rẹ̀ wípé àárí wípé gbogbo ibi tó ń ta wá tó ń lò wá yóò padà wá joge ni ó ní a mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí lásìkò ìṣèjọba rẹ̀ nígbà tó wà ní gómìnà ní ìpínlẹ̀ Èkó lóòótọ́ àti lódodo òun ní ìpínlẹ̀ Èkó ti rí rámáràmá tẹ́lẹ̀ rí nígbà tó sì wá gẹ́gẹ́ bí gómìnà òun ló mú àyípadà ńlá bá ìpínlẹ̀ Èkó. Ẹ lọ wo ìpínlẹ̀ Èkó ní gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìsinyìí ìpínlẹ̀ Èkó ń lọ wájú àwọn tó kù wọ́n ń bọ̀ lẹ́yìn màní o nítorí wípé ìpìlẹ̀ rere eléyìí tó fi lélẹ̀. Ọba aládé ọ̀hún náà yan ọba Dèjì ti ìlú Àkúrẹ́ tó wà nílùú Abẹ́òkúta fún ayẹyẹ àṣekágbá ìsìnkú bàbá ìyún Titus Ọ̀dẹ́dìnà tó jẹ́ bàbá sí ẹni tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná fún ètò ọ̀gbìn lórí ìpínlẹ̀ Ògùn ìyún Samson Ọ̀dẹ́dìnà tó tún ti fìgbà kan jẹ́ olórí ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Moshood Abiola Polytechnic nígbà kan rí. Òun náà ni wọ́n sọ ilé lásìkò ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò sílùú Abẹ́òkúta tí wọ́n ti ń rọ gbogbo àwọn ènìyàn pátápátá o nígbà tí wọ́n ṣe ẹ̀ńdẹ́bẹ̀ sí ààrẹ sí kábíyèsí ti ilẹ̀ Ẹ̀gbá òun náà wípé kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká fọwọ́ wọnú o ká fi yèdénú ká mú sùúrù fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bí a ṣe ń sọ eléyìí orílẹ̀-èdè Nàìjíríà wọn ò gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ sì rèé wọn ò gbọ́dọ̀ rẹpẹ̀tẹ̀ náà lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló fà á tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ń kọminú lórí rẹ̀ tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ ṣe ìwọ́de káàkiri orílẹ̀-èdè yìí gangan náà ló fi mú kí ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí tí wọ́n fi sọ akitimápá tí wọ́n sókun ṣòkòtò wọn gírí tí wọ́n sì sókun bàtà wọn náà gírí pé àfi dandan gbọ̀n káwọn náà máa gbìyànjú lórí ètò ọrọ̀ ajé láti lè máa rí bí àwọn tẹ̀síwájú láti lè jẹ́ kí àyípadà rere kó bá orílẹ̀-èdè yìí. Inú ìwé ìròyìn The Sun náà ní kẹ̀kẹ́ kájọ tẹkọ̀ létí wọnú ìròyìn tí mo fẹ́ mú láàárọ̀ òní yìí. Ìṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà máa ti gbé ìgbésẹ̀ láti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́nà àti dọ̀rẹ́pọ̀ lórí àti ṣiṣẹ́ àkànṣe lọ́nà àti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó gbẹrùkù sókè sí i. Wọ́n jọ tọwọ́ bọ ìwé àdéhùn yìí nígbà tí wọ́n ń ṣe ìpàdé àpéròsọ ọtí tọdún 2024 lórí ètò ọrọ̀ ajé ní ìlú Washington DC nígbà tí ẹni tó jẹ́ alákòóso fọ́nà tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ìṣòwò àti ìdókòwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú ọ̀mọ̀wé Doris Nkiruka Nzoka Anite tó ń tọwọ́ bọ̀wé pẹ̀lú ẹni tó jẹ́ ìkan lára àwọn tí wọ́n jẹ́ akọ̀wé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ní orílẹ̀‐èdè Amẹ́ríkà ìyẹn Gina M. Raimondo. Òun náà ni wọ́n jọ tọwọ́ bọ ìwé àdéhùn yìí papọ̀. Wọ́n ní ìwé àdéhùn tí wọ́n jọ tọwọ́ bọ̀ papọ̀ yìí òun náà ni yóò jẹ́ kí wọ́n jọ dọ́rẹ̀ẹ́ pọ̀ pẹ̀lú ara wọn ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àti lè jẹ́ kí wọ́n gbé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n gbé sókè dáadáa sí i. Wọ́n ní pàápàá jùlọ láti lè fún àwọn tí wọ́n ní iléeṣẹ́ aládàáni lọ́nà àti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé wọn kó máa gbérùkù sókè sí débi pé orílẹ̀-èdè yìí yóò lè jẹ àǹfààní rẹ̀. Wọ́n ní lára àwọn nǹkan tí wọ́n ń gbájúmọ́ nínú ìtọwọ́bọ̀wé yìí tí wọ́n jọ gbé sókè yìí wípé àwọn nǹkan tó jẹ́ gbòógì nínú ìwé tí wọ́n gbé sókè yìí òun náà ni ohun àti jẹ́ kí ìgbáyé gbádùn kó wà fún àwọn ènìyàn infrastructure àti ètò ọ̀gbìn ìyẹn agriculture. Kódà wọ́n sọ pé eré ìdárayá ó wà ń bẹ̀ yẹn spọ́ọ̀tù àti lè jẹ́ kí
ètò ọrọ̀ ajé ìgbàlódé digital creative economy láti lè jẹ́ kí ó wà sí i. Kódà wọ́n ní wọn yóò gbójú wo inú àwọn agbègbè ìdàgbàsókè láti lè jẹ́ kí ìdàgbàsókè kó wá láti lẹ̀ lọ sí òkè tí ìṣèjọba yóò rọrùn fún àwọn mẹ̀kúnnù àti gbogbo èèyàn tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹ ṣe ìwọ́de ẹ má ṣe ìwọ́de ṣùgbọ́n ẹgbẹ́ o ẹni àwí fún ọba jógbà ẹni àsọ̀rọ̀ fún ọba jógbà o lówelówe là ń lùlù àgídìgbọ́ lọ́gbọ́n níjú ọmọràn ní ìmọ̀ ẹni bá máa ròyìn ogun kì í lọ sójú ogun ká sì máa wá wò ó púpọ̀ nínú àwọn tó ti àwọn ènìyàn sínú ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn nínú ẹbí wọn títí dòní yìí lọ́dún 2020 wọn kúrò nínú yàrá wọn o nígbà tí ariwo EndSARS tí ó ń lọ sí lókè àwọn kan wà tó jẹ́ pé orí ẹ̀rọ ayélujára òun náà ni wọ́n ti ń pariwo rẹ̀ wọ́n sì kóònù yàrá wọn bábá kóònù yàrá wọn ibi iṣẹ́ ni wọ́n lọ wọn sì nínú àwọn tí wọ́n wọ́de o ṣùgbọ́n ẹ̀yìn wọn tí wọ́n tì sẹ́nu ìwọ́de oníkálukú ló mọ̀ tójú rẹ̀ rí o èmi ò ní ká ṣe ìwọ́de yìí sí ní ká má ṣe ìwọ́de o bó bá kọjú sí wa ta tó bá kẹ̀yìn sí wa kátá tó bá kà wá nìkan ká dèrò ara wa pa ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó wípé ibo ló máa padà wá já sí o èyí náà ló fi mú mi wọnú ìwé ìròyìn yìí o níbi tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní rescue movement tí wọ́n ti sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti rọ̀ wípé kó bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àti lè jẹ́ kí wọ́n ṣe ìwọ́de alálàáfíà láti lè fi èròǹgbà àwọn ènìyàn láti lè fi wọn wípé kó má gbìyànjú láti pa àwọn èèyàn lẹ́nu mọ́ ṣé aṣọ tí wọ́n sọ pé ìwọ́de alálàáfíà ǹjẹ́ a mọ èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣá ẹ jẹ́ mi ó máa tẹ̀síwájú nínú ìròyìn mi jáde àlùfáà Emmanuel ọlọ́run má gbà òun náà ni tó jẹ́ adarí fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìpolongo nínú ẹgbẹ́ rescue movement náà for new Nigeria ni wọ́n ti sọ pé àkókò tó láti ṣe ìpàdé onípàjáwìrì pẹ̀lú àwọn ènìyàn tó jẹ́ kí wọ́n ṣe ìpàdé onípàjáwìrì tí wọ́n sì ṣe ìpàdé onípàjáwìrì nínú ẹgbẹ́ ọ̀hún náà láti lè mọ̀nà tí wọ́n yóò gbé ìwọ́de tí wọ́n fẹ́ ṣe yìí tí wọ́n ń pè ní ìwọ́de alálàáfíà láti lè mọ̀nà tí wọ́n yóò gbé gbà òun náà ni wọ́n sọ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò lè tẹ̀síwájú láti máa káwọ́ bọ̀tán káwọ́ sì máa káwọ́ gbénú kí wọ́n sì máa wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìyà ń jẹ wọ́n tí ó sì jẹ́ pé àìníṣẹ́ lọ́wọ́ ó pọ̀ gidigidi gan lórílẹ̀-èdè Nàìjíríà yìí àti bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń dojú kọ àìsí ètò ààbò bó ti tọ́ àti bó ti yẹ ebi ń pa àwọn ènìyàn bẹ́ẹ̀ sì rí wọ́n tún ń jí wọn gbé bí wọ́n ti ń jí wọn gbé wọn náà ni wọ́n ń pa èèyàn ní ìpakúpa tí ò sí ètò ìdájọ́ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà òní orílẹ̀‐èdè Nàìjíríà ṣubú nínú ọjà àgbáyé débi wípé owó náírà wa kò tẹ̀ wá níyì kankan mọ́ kò sí èèyàn kankan tí yóò wá sórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ òǹdókòwò láti ilé òkèèrè òun náà ni wọ́n ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ tí wọ́n sì ti ń wò wá ran oní àkókò tó ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n yóò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ àti láti lè kọ́ àwọn aṣáájú wọn lẹ́kọ̀ọ́ àti láti lè sọ fún wọn wípé nǹkan tí wọ́n yóò gbé gbà lélẹ́yìí ọni bó bá gbógun ẹja jagun ọni bó bá sì gba pẹ̀lẹ́tùbà ọni ẹ̀jẹ̀ ká ṣe ní pẹ̀lẹ́tùbà ọni orílẹ̀-èdè Nàìjíríà yìí orílẹ̀-èdè gbogbo wa ni a sì gbọ́dọ̀ dáàbò bò wípé a gbọ́dọ̀ dáàbò bò lọ́wọ́ àwọn ìṣèjọba tí ń ṣèjọba òun náà ní òní yánkùnyànkùn bẹ́ẹ̀ sì rí ni wọ́n gbàdúrà pé k'Ẹlẹ́dùmarè kó bùkún ẹgbẹ́ wọn àti k'Ẹlẹ́dùmarè kó bùkún orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wo bí ẹ jẹ́ ń sọ bàjẹ́ àmọ́ ẹ jẹ́ ká wọ̀ àwọn orílẹ̀-èdè kan orílẹ̀-èdè Libya ǹjẹ́ a rántí kí má lọ kúlẹ̀kúlẹ̀ ǹjẹ́ a rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀ orílẹ̀-èdè Somalia ǹjẹ́ a rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè kan ní ilẹ̀ adúláwọ̀ òun ni mo fẹ́ mẹ́nubà kí n ṣe má mẹ́nubà àwọn sílẹ̀ òkèèrè àwọn orílẹ̀-èdè pọ̀ bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ yìí ṣùgbọ́n ẹ já fún àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ EndSARS à ń pariwo wípé kí wọ́n fòpin sí dìpátímẹ́ǹtì kan ní iléeṣẹ́ ọlọ́pàá kan eléyìí tí ó ń ṣe ìkọlù sí àwọn ọ̀dọ́ láì tẹ̀ bìkítà tó jẹ́ pé wọ́n sọra wọn de
ìkànnàjọ́gbọ́n nígbà náà tó sì farahàn gbangba àmọ́ ẹni tá a fẹ́ dojúkọ àmọ́ ẹni tá a ń bá wí àmọ́ ohun tá a táàgì rẹ̀ fún tí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n sì jáde tí wọ́n túyáyá jáde. Ẹ má gbàgbé orí pé tí ìpínlẹ̀ Èkó tó ṣẹlẹ̀ ní tógèètì ó nìkan ṣola rí dìmú bẹ́ẹ̀ ó pọ̀ o. Ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta ó ṣẹlẹ̀ ní Òṣogbo àṣìta àkọ́bọ̀ ọmọ kan tó dúró nílùú Òṣogbo ó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn nítorí lọ́dún náà lọ́hùn iléeṣẹ́ rédíò kan mo wà nílùú Ìbàdàn. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ wípé títí dòní olónìí ọdún 2020 wọn ò jẹ́ gbàgbé nítorí pé ó gba ológun ọmọ lọ́wọ́ wọn. Kì í ṣe wípé àwọn tí wọ́n ṣe ìwọ́de yìí kì í ṣe pé wọ́n ní èròǹgbà àti ṣe ìwọ́de alálàáfíà wọ́n ní èròǹgbà àti ṣe ìwọ́de alálàáfíà kódà ìwọ́de alálàáfíà ni wọ́n wá ṣe torí arábìnrin láàrin wọn a sì ráwọn ọkùnrin tí wọ́n lórúkọ tí wọ́n ní fẹ́ kórúkọ wọn bàjẹ́ táwọn náà ṣe ìwọ́de yẹn nítorí àwọn náà lérògbà wípé àwọn fẹ́ ṣe ìwọ́de alálàáfíà ni ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí bí èèyàn kan bá ń tan ìmọ́lẹ̀ ṣá àwọn àṣà máa paná sọ́kẹ́ẹ̀tì ni bíi kí gbogbo ẹ̀ kó ṣókùnkùn tí wọ́n o kàkà kéku má jẹ sèse àyàmọ̀ fi ṣàwádànù ni o kì í ṣe gbogbo wọn ni àwọn olóṣèlú ń lò àwọn kan wà tó jẹ́ pé wọ́n lora wọn ni o àwọn kan náà sì wà tó jẹ́ pé àwọn olóṣèlú náà ń lò àwọn kan wà tó jẹ́ pé kì í ṣe olóṣèlú alátakò gan tó jẹ́ pé nínú àwọn olóṣèlú tí ń bẹ lórí àléfà wọn náà ò nírògbà rere sí ẹni tó ń bẹ lórí àléfà abẹ bí kò já wọn náà ló wà lórí àléfà abẹ náà ni ẹ má gbàgbé ìpè ọmọ orílẹ̀-èdè ẹ wà lára àwọn tí wọ́n ti ṣe ìwọ́de tí tọdún 2020 náà rí o wọ́n ló kọ òkun ọ̀ní fẹ́ kórúkọ wọn bàjẹ́ ìwọ́de alálàáfíà ni wọ́n gbèrò báwa náà ṣe ń gbèrò ìwọ́de alálàáfíà yìí àwọn kan wà nínú òkùnkùn lọ́wọ́lọ́wọ́ bá tó jẹ́ pé wọ́n ti ń pọ́n ọbẹ̀ kódà wọ́n ti ń há búlẹ̀tì wọ́n ti ń há lé wọn lọ́wọ́ ìpè pẹ́ bá ti rá wọn tó ẹ ṣáà dàbẹ̀rú ẹ ṣe gbá kan kí ìṣèjọba kó bàjẹ́ kí kinní kan kó bàjẹ́ ẹ já fọdún 2020 náà lẹ̀ ṣé ẹ ti rántí ìgbà tí wọ́n kọ́kọ́ yọ subsidy ní ayé ìgbà ọdún 2011 2011 sí ọdún 2012 nígbà ṣe ìjọba Goodluck Ebele Jonathan lára àwọn tí wọ́n ṣe ìwọ́de náà ààrẹ àná wọ́n wà ń bẹ̀ ààrẹ òní wọ́n wà ń bẹ̀ bàbá wa Wọlé Ṣóyínká wọ́n wà ń bẹ̀ nígbà tó ti wá di bẹ́ẹ̀ báyìí kó bá máa di wípé ó di nǹkan míì mọ́ wa lọ́wọ́ ẹjẹ́ àrò dáadáa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọgbọ́ngbọ́n ni àgbà fi ń sá fún màálù ìròyìn sì wọ́n lẹ̀ nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní yìí mo sọ wípé bó bá pẹ́ bó bá yá gbogbo wa pátápátá la máa mọ ibi tí òkùnkùn ti ń wá àwọn tí wọ́n wà ní apá àríwá ilẹ̀ wa tó dàbẹ́ ní pé àwọn ọmọlẹ́ Yorùbá à ń pariwo fún wọn wípé àwọn tí ń bẹ lápá àríwá ilẹ̀ wa pàápàá jùlọ àwọn Fúlàní àwọn ní ń da àlàáfíà ilẹ̀ ti bàbá tiwa láàmú ní ìsinyìí ọ̀rọ̀ ti ń wáyé àwọn náà nígbà tí mo ka àròyìn kan lẹ́ẹ̀kan yẹn ti gómìnà ìpínlẹ̀ Kaduna tó sọ wípé àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ní apá àríwá ilẹ̀ wa gangan ni wọ́n ń ba gbogbo àwọn ọkọ̀ tó ní í ṣe pẹ̀lú apá àríwá ilẹ̀ wa ni wọ́n ń bà á jẹ́ ṣé wọ́n lérò pé ní apá àríwá àtìlẹ̀ wọn náà ni wọn ò mọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ ń rí ní ìsinmi nílẹ̀ Yorùbá làwa ti ń rí látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n nítorí pé ìgbà náà ààrẹ tó ń bẹ lórí àléfà ó fún wọn ní kápẹ́ ní audacity ó ṣe bó ṣe wọ́n ní ìsinyìí báyìí o ẹ̀tún wá gbọ́ gómìnà ìpínlẹ̀ Benue gómìnà Nyesit Alia ló mà ti bẹ̀rẹ̀ sí ní nàka àlébù sí àwọn olóṣèlú tí ń bẹ nílùú Àbújá wípé àwọn gangan báyìí náà ni wọ́n ń ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n wá ń pa àwọn ènìyàn ní ìpakúpa pàápàá jùlọ ní apá Sankera ní ìpínlẹ̀ náà ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé lára gbogbo àwọn ìdojúkọ tí àwọn ń dojúkọ òun náà ni wọ̀nyí gómìnà yìí náà ni ó jẹ́ kílẹ̀ kó di mímọ̀ ní ọjọ́ àìkú Sunday àná
nígbà tí ó tó lọ síbi ayẹyẹ ìsìn ìdúpẹ́ ilé ìjọsìn kan tí wọ́n ṣe ní ilé ìgbé gómìnà nílùú Makurdi tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Benue náà. Níbẹ̀ ló ti ń kígbàjáde, bẹ́ẹ̀ ló ti ń kọminú lórí ìkọlù eléyìí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe sí àwọn ènìyàn rẹ̀ tí wọ́n sì ń pa wọ́n lóòrèkóòrè. Ó ní ẹ wá wo àwọn ara wọn náà ní ń pa ara wa pé irú kí ni ká ti gbọ́ eléyìí tí gómìnà yìí náà ni ó wá sọ pé lẹ́yìn ìgbà tí òun ti ṣe iṣẹ́ ìwádìí òun lòun rí wípé àwọn olóṣèlú tí ń bẹ nílùú Àbújá ni wọ́n kó owó tùlùtùlù. Àwọn olóṣèlú tí ń bẹ nílùú Àbújá iṣẹ́ apá àríwá ilẹ̀ wa gangan ní ìlú Àbújá, kódà iṣẹ́ àwọn tí ń bẹ ní apá àríwá ilẹ̀ wa gangan ni wọ́n lọ sílùú Àbújá láti lọ máa fi bẹ̀ ṣe ibùgbé náà. Wọ́n ní eléyìí ló bani nínú jẹ́ púpọ̀ ní pé ìkọlù tí wọ́n ṣe ní kòpẹ́kòpẹ́ yìí sí apá ìjọba ìbílẹ̀ Ukom ní ìlú kan tí wọ́n pè ní Sekra, òun náà ni ó gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ kan. Ó ní kódà tí àwọn ènìyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ìfẹ̀hónú hàn. Ó ní níjọba ìbílẹ̀ Katsina Ala òun náà ni àwọn èèyàn 18 tí àwọn náà tún tí wọ́n gbẹ̀mí mì nínú ọ̀gbàrẹ́jẹ̀ lórí àwọn fọ́nrán fídíò ilé tí ó tún lọ ló fi hàn pé àwọn agbésùmọ̀mí ni òun rí lórí fọ́nrán fídíò tó sì bẹ̀rẹ̀ sí ní tó lu àwọn aráàlú tó lù wọ́n nílùkulù títí tí ẹ̀mí fi bọ́ lára wọn. Ó ní kí ni ká ti pèlè yìí pé ọwọ́ àwọn gómìnà náà ni wọ́n ti máa béèrè ètò ààbò ní ìpínlẹ̀ lọ́wọ́ wọn. Ibi tí nǹkan gbé dé dúró sí ó ti wá bẹ̀rẹ̀ sí nínú ọ̀tá lébi sí ra bó bá pẹ́ bó bá yá ẹ máa dárúkọ ara yín. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí níjà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣí ojú ẹ̀yìn náà. Gbogbo wa pátápátá là á padà wá sọ wípé ó dá o, àti àwọn àgbààgbà Yorùbá o, àti àgbààgbà Ìgbò àti àgbààgbà apá àríwá ilẹ̀ wa o, kí gbogbo àfọwọ́sowọ́pọ̀ ká lé àwọn kọ̀ǹda tí ń bẹ nínú rẹ̀ sí ká lé wọn kúrò. Kó ní kálukú sì fọwọ́ mú ilé bàbá rẹ̀, kó ní kálukú di àmúyá rẹ̀ mú. Ẹ jẹ́ ń kú ọ̀ ń bẹ̀. À ń sọ wípé káwọn èèyàn má ṣe ìwọ́de epo di 1,300 naira yẹn petrol ojú rí tó báyìí o. Nínú ìwé ìròyìn Punch ló gbé jáde o. Epo pẹtiró ni wọ́n sọ wípé ó ti ń gbẹ o lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà ní àwọn ibùdó ìfọpo kò sí epo pẹtiró ń bẹ̀. Èyí náà ló fi mú tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tò lọ́pọ̀lọpọ̀ ní ilé epo ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, Àbújá, Niger àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch tó ṣe iṣẹ́ ìwádìí rẹ̀ tí wọ́n sì gbé jáde ni wọ́n sọ wípé ìdojúkọ rèé fún àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà, níbi tí wọ́n sọ pé àwọn alára tó ń ta epo tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta epo jálá pẹtrol kan ní 1,300 naira, ìyẹn ẹgbẹ̀rún kan lé ní ọ̀ọ́dúnrún náírà àti ẹgbẹ̀rún kan lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 1,500 naira níjàlè epo kan ní ìpínlẹ̀ Èkó àti ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ náà lórí bó ṣe rí nìyẹn ìpínlẹ̀ Ògùn níbí tó lọ́jọ́ sátidé àbámẹ́ta ìyẹn ní gbogbo òpin ọ̀sẹ̀ yìí òun náà ni ìdojúkọ náà ló bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, níbi tí wọ́n sọ pé epo òun náà tó di oníràntì tí àwọn èèyàn tí wọ́n rí epo pẹtiró rà sínú ọkọ̀ wọn tàbí sínú àwọn tí wọ́n fi ń ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ yìí síbẹ̀ ní iléeṣẹ́ tó ní sí epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà yíyan NNPC ni wọ́n sọ wípé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ó wà ní ìkápá àwọn ẹgbẹ́ wọn, yóò sì máa bójú wo tí gbogbo ẹ̀ yóò sì di ìrọ̀rùn ní kòpẹ́kòpẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ mú eléyìí náà, àwọn àjọ tó rí sí ojú ọjọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yíyan Nigeria Meteorological Agency òun náà ni wọ́n ti bójú wòye pé láàrin òní ọjọ́ Ajé Monday sí ọjọ́rú Wednesday ìyẹn ọjọ́ tó gbẹ̀ nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé ká máa gbáradì sílẹ̀ o fún àwọn òjò ńlá kan tí yóò rọ̀ wípé òjò ńlá kan tí yóò rọ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà ní àwọn apá àbìkan àti àrá ńlá tí yóò san. Wọ́n ṣiṣẹ́ ọlọ́jọ́lẹ̀ lọ́jọ́ Àìkú Sunday nílùú Àbújá lánàá òde òní, níbi tí wọ́n ti sọ pé láti ọjọ́ Ajé Monday ní àwọn apá àbìkan bíi Kebbi, Katsina, Borno àti Bauchi àti Taraba
kí wọ́n máa retí àròjọ òjò ńlá àti àrá ńlá tí yóò sán. Kódà wọ́n sọ pé àrá ńlá yóò sán ò láìpẹ́, òjò rọ̀ àrá ńlá máa sán ní ìpínlẹ̀ Zamfara, Taraba, Bauchi àti Kebbi, kí oníkálukú wọn kí wọ́n dúró re, kí wọ́n sì mú gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ohun tí àrá tó bá lè bàjẹ́ kí wọ́n rí i pé wọ́n dojú kọ dáadáa. Wọ́n ní kó sì dàrí pé mọ̀nàmọ́ná yóò máa ṣẹ́ o gidi gan, àti òjò yóò tù sí ìrọ̀ ní ìpínlẹ̀ Ebonyi, Imo, Abia, Anambra, Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, Cross River, Rivers, Akwa Ibom àti Delta. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ló jẹ́ kí n tètè fún yín ní ìròyìn yẹn gẹ́gẹ́ bí ìròyìn oníyàjóyàjó, ká máa palẹ̀ mọ́ sílẹ̀, ká máa da ìdọ̀tí sí ojú ọ̀gbàrá, kí a sì jẹ́ kí gbogbo àgbègbè wa kó wà ní ìmọ́ tónítóní. Àìsí bẹ́ẹ̀ la ìbá wọn dá sí o. Àwọn ilé ìjọsìn náà ti dá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwọ́de tí ń bẹ nílẹ̀ yìí. Ẹni tó jẹ́ alága àná fún ẹgbẹ́ àwọn Kristẹni nílùú Kaduna yẹn, àlùfáà John Joseph Ayab, òun náà ni ó ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ jẹ́ kí á mú sùúrù gẹ́gẹ́ bí Jésù Kristi olùgbàlà wa tó ti fi kọ́ wa fún ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí, ká sì sọ wípé a ṣe ìwọ́de o, say no to protest. Òun náà ni ọ̀rọ̀ tí ó ń sọ. Kódà ó ń sọ ní èdè Haúsá ni kó lè yé wọn dáadáa. Ó ń sọ ilé pé kí a jẹ́ kí àlàáfíà kó jọba lórílẹ̀-èdè Nàìjíríà, pé ọgbọ́n rèé o fún àwọn ẹlòmíì láti ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ àti láti lè lo àǹfààní yìí láti lè fi jalè tàbí láti lè fi bà àwọn ọkàn jẹ́. Àyàbìbí náà ni àlùfáà Ayab òun ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní èdè àbínibí rẹ̀ ní ṣèdè Haúsá, tí wọ́n sì ń túmọ̀ rẹ̀ ní sí èdè Gẹ̀ẹ́sì fún àwọn akọ̀ròyìn, tó sọ pé ìwọ́de káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lè ti àná àfẹ́ ṣe, wípé kò pọ́ dandan, pé kò sì jẹ́ kó jẹ́ pé ó gan lókàn nírú àkókò tó le báyìí, wípé tá a bá tún ní afẹ́ ṣe ìwọ́de yìí á tún lè ju báyìí lọ o. Onítòótọ́ gbogbo alàgbà, ebi ń pa wá, ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kò fajúmọ́ra bó ti wù kó mọ̀. Bẹ́ẹ̀ sì ni a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti fi ẹ̀rúnú wa hàn, ṣùgbọ́n ẹ̀wẹ̀ bàbá wo wípé ìwọ́de tá a fẹ́ ṣe yìí á tún ṣàkóbá ńláńlá fún àsìkò tá a wà yìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni ò rí jẹ tẹ́lẹ̀ kò ní padà rí jẹ o. Ẹbí o, ìwọ́de ò tí ì bẹ̀rẹ̀, epo tí wọ́n á rí epo rà mọ́ o. Ìjáde àti wọlé báwo ló ṣe máa dírí yóò di ẹtì kẹ o. Ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo wa la jọ ń jìyà rẹ̀ o. Ẹ jẹ́ ká rárá fi ìdínú, ká rárá mú sùúrù gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa tó olùgbàlà bó ṣe ti kọ́ wa. Ìyẹn náà ni ìròyìn tí màá máa fi káàdì ńlẹ̀ ní àárọ̀ òní yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí àjọ fi ìfẹ́ tẹ́fí bá wa wo ètò yìí láàárọ̀ òní yìí. Ẹ má gbàgbé o, ẹ pín, ẹ jẹ́ kó délé kó dóko lórí èròǹgbà tí lórí ọ̀rọ̀ ìwọ́de ilé tí ó lọ tó ń bọ̀ yìí. Ẹ jẹ́ kí a fi èròǹgbà tiwa aṣọ, ṣùgbọ́n àwa ń sọ wípé ká mú sùúrù. Ẹ jẹ́ kí a sì dáwọ́ dúró lórí ìwọ́de, nítorí pé ọ̀run yà bọ̀, kì í sọ̀rọ̀ ẹnìkan. Bó bá yadé, ọ̀rọ̀ gbogbo èèyàn tí ń bẹ lábẹ́ ọ̀run náà ni yóò délé yóò dóko. À ń pariwo wípé ebi ń pa wá, à ń pariwo wípé nǹkan ò ṣẹnu rí. Ǹjẹ́ tá bá lọ ṣe ìwọ́de yìí, ṣé nǹkan máa padà ṣẹnu rí ṣá? Kẹ́yẹ́ ká fi èròǹgbà tiwa náà ṣọwọ́ sí abẹ́ comment section. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yẹn pátápátá. Títí dìgbà tá a tún máa fi pàdé lọ́la pẹ̀lú ayé àti àlàáfíà láfi pàdé. Èmi ti yín tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi. Oyè nẹ́kan lórúkọ bàbá tó bí ńlọmọ olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ọmọ ara akíní mi mà jẹ́ méjì ọ̀mẹ́rin ní sí ni. Ẹ̀kọ́ kì í sì nìyàn títí dìgbà tá a fi pàdé láyọ̀ láyọ̀ làwọn máa pàdé. Ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi
wọ́n wà lọ́wọ́ lọ́kàn òjọ̀gbọ́n ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.